Alaji Akodi, the Almighty Allah continue bless you abundantly. You will never lack of any good things in life. Amen. I love you so much. Ọlọ́mọ òjèrè ọmọ rẹ̀ ọ̀ Yínká tí ń jèrè ọmọ rẹ̀ ìyá òbí ń jẹ lórí ọmọ pọ̀ o. Ìyá òbí ń jẹ lórí ọmọ pọ̀ o. Ìyá òbí ń jẹ lórí ọmọ pọ̀ o. Ọlọ́mọ òjèrè ọmọ rẹ̀. Ní ìrùbí olórí rẹ̀ ọmọ rẹ̀ ní àkànní ọmọ mi gà ní ìrùbí rẹ̀ pé ipò nípa ní èwéréwé 63 ọjọ́ rẹ̀ bí àná ọmọ tá a bí ní ọmọ ìṣẹ́jú kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó pé ọmọ wákàtí kan wẹ́rẹ́wẹ́rẹ́. Ọmọ ọjọ́ kan níbi owó tó ń ṣòwò tọ̀rọ̀ ń pẹ̀lú ayé. Ọjọ́ kan lórí ìràwé kí ọrìn má tàn sí i. Mo kẹ́mi ní kíkẹ́, owó dẹ̀gbẹ̀ náà kọ́ àìjẹ́, owó dẹ̀gbẹ̀ fà àti gbòógì àtà ìdíkẹ́. Owó dẹ̀gbẹ̀ dókun ọmọ yahoo fi mọ́tò lọ. Èké ló lè ṣọkọ́ mọ̀ ṣe, ọ̀dàlẹ̀ ló lè ṣọkọ́ mọ̀ yẹ. Bí ẹ bá ṣe ṣì dá wọn lọ́rùn ẹsẹ̀, wọ́n parun bí wọ́n máa mẹ́nu. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.